ìwòye ẹ̀yin ará ilé tẹ́ ń gbọ́ wá níbi gbogbo lórí ètò yín ìṣẹ̀lẹ̀ nínú ayé ẹni ọmọ yín Olúwafúnmilọ́lá Ìbíkúnlé Èjìrẹ́ ará Ìṣòkùn ẹdun orí igi ọ̀bẹ kìsì gbẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílé alákìsà sanwó lórí gbàjọ ti dé lórí ètò tòní gẹ́gẹ́ bí a ṣe máa mú wá fún yín lọ́tùn tí àwọn kan dẹ̀ sọ pé àwọn ń kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta lórí ètò yìí lórí ètò lónìí ohun tí a máa gbé yẹ̀wò ìmúra òde òní sí ti àtijọ́ kí là ń pè ní ìmúrasí túmọ̀ sí bí a ṣe ń ṣe ẹ̀ṣọ́ ara ìwọṣọ sí wa bí a ṣe ń tú ara wa ṣe bóyá bá ṣe ń ṣerun sórí ni àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó náà ni à ń pè ní ìmúrasí ṣùgbọ́n tí a fẹ́ kí ẹ̀yin ará lé kí ẹ bá wa dá sí kí àjọjọ jomi torí ọ̀rọ̀ lórí ètò náà lónìí ni wípé báwo ni a ṣe rí ìmúra ayé òde òní sí ti àtijọ́ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ìmúra ó ṣe pàtàkì a dẹ̀ wọ́n rí àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n wọ̀ ní ayé òde òní sí ti àtijọ́ a rí bí àṣà tàtijọ́ ṣe yàtọ̀ tó ti gbé pálí yẹ̀ yàtọ̀ sí ti òde òní ohun tí a fẹ́ kí ẹ bá wa jíròrò lé lórí nìyí ní ti tàtijọ́ àti tòde òní èwo lẹ̀yin rò yìí pé tó ṣe é mú yangàn nínú ìmúra sí ti ayé tí a wà yìí ohun tí a fẹ́ kí ẹ bá wa jíròrò lórí ètò lónìí nìyí gẹ́gẹ́ bí a ti máa ń ṣe lórí ètò yìí ẹ ó máa fi ìdáhùn yín ránṣẹ́ sí wa tí a sì máa kà fún àwọn olólùfẹ́ ètò yìí létí tí wọ́n máa kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta lórí ẹ̀ nọ́mbà tí ẹ máa ń pè wá sí kò yí padà 081 45 41 46 93 lẹ́ẹ̀kan sí 081 45 41 46 93 bí àwọn ìdáhùn yìí ṣe ń wọlé lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ lókè lọ́rùn ẹ̀já dé rẹ̀. Hello, customer. Food don ready, abi you no go chop today? Today na my cheat day. So wetin you want? Give me 2 wraps of poundo. Excuse me, madam. The client has just arrived and will be upstairs very soon. All right, send him right up. Thank you. Hey, Mama, make I see that brocoto. You know, see this one. Correct brocoto and assorted meat wey be say the bob they showcase themselves na food report. That one. Yes, sir. Madam, stop me now. I be waiting there for inside this one wey they look sweet. Customer no vex, which one you want? Amala, ewedu, pomo, and this brocoto. So this brocoto wey dey here, so they don't buy am. Customer don't buy am. Ebola abeyan, spirit of human being. Oga, no try am. Na my meat be that. Internet customer. Abeg give me brocoto. When she come, you will give am another one. Oga, no try am. Don't miss out on life's little pleasures. Upgrade to the super fast and reliable MTN 4G network. Voila, collect my meat o. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ìṣẹ̀lẹ̀ nínú ayé ǹjẹ́ tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò tòní ohun tí à ń gbéyàwó lọ́nà ni ìmúrasí òde òní sí ti àtijọ́ gẹ́gẹ́ bí a ti sọ tẹ́lẹ̀ pé ìmúrasí túmọ̀ sí bí a ṣe ń ṣe ẹ̀ṣọ́ ara bí a ṣe ń wọṣọ sí bí a ṣe ń wégèlè sí bàtà wíwọ̀ wa ni bí a ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí òun náà ni à ń pè ní ìmúrasí ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ẹ̀yin ará ilé kí ẹ bá wa dá sí lórí ètò lónìí kájọ jomitoro ọ̀rọ̀ òun náà ni nínú ìmúrasí òde òní sí ti àtijọ́ èwo lẹ̀yin rò wípé ó dára jù ó náà ni a fẹ́ kí ẹ bá wa jíròrò lórí ètò lónìí lẹ́yìn tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nọ́mbà tí ẹ ó máa fi ìdáhùn yín ránṣẹ́ sí wa lórí ètò náà nìyí 081 45 41 46 93 lẹ́ẹ̀kan sí 081 45 41 46 93 láti gba àwọn ìdáhùn kọ̀ọ̀kan wọlé láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ wa tá ò máa kà sí ilé tí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta lórí ètò lónìí ìdáhùn àkọ́kọ́ tí a rí gbà láti ọ̀dọ̀ ìyá wa Àjọkẹ́ láti ìlú Èkó olóòtú ìmúra ti ayé òde òní kò dára púpọ̀ kò ń ṣe ohun tí ó ṣe é fi yangàn rárá nítorí ìmúra ayé àtijọ́ ó dára ju ti òde òní lọ ní ayé àtijọ́ a rí bí àwọn ènìyàn ṣe ránṣọ sí kí wọ́n wọ bùbá kẹ̀m̀bẹ̀ tí ó bo gbogbo ara wọn lára ni wọ́n rán
ṣùgbọ́n ayé òde òní wọ́n ti yí padà pátápátá. Olóòtú, lọ́dọ̀ tèmi o, ìmúra ayé àtijọ́ òun ló dára jù. Ẹ ṣé ìyá wa, àwọn sọ wípé ìmúra àtijọ́ làwọn nífẹ̀ẹ́ sí o, wípé torí bí wọ́n ṣe ń wọṣọ láyé àtijọ́, kán wọ bùbá, kán wọ kẹ̀m̀bẹ̀, àwọn nífẹ̀ẹ́ sí ju ayé òde òní. Ẹ ṣé ìyá wa, a rí ìdáhùn yín. Ìdáhùn mìíràn náà tí a tún rí gbà, àwọn náà láwá láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Adéyẹmí láti ìlú Oǹdó. Àwọn náà sọ tiwọn. Wọ́n ní olóòtú, ìmúra òde òní òun gan lèmi nífẹ̀ẹ́ sí jù gan-an o, nítorí pé ní ayé àtijọ́ ìmúra wọn wọ́n kàn múra bákanbàkan, ṣùgbọ́n ayé òde òní a ti rí bí wọ́n ṣe ṣe ṣòkòtò tí obìnrin á wọ̀ tá dúró déédéé, ṣùgbọ́n ayé àtijọ́ kò ju bùbá, kò ju kán wọ kẹ̀m̀bẹ̀ lọ. Àwọn ayé òde òní oríṣiríṣi àrà ni wọ́n fi aṣọ dá, ó sì máa ń wú mi lórí tí àwọn obìnrin tí wọ́n bá múra bí wọ́n ṣe ń múra. Ní tèmi o, ìmúra òde òní lèmi nífẹ̀ẹ́ jù sí ju ti àtẹ̀yìnwá lọ. Ẹ ṣé ọ̀gbẹ́ni Adéyẹmí, àwọn sọ pé ìmúra òde òní làwọn nífẹ̀ẹ́ sí, pé báwọn èèyàn ṣe ń sọ pé ayé òde òní náà láti rí ṣòkòtò táwọn obìnrin máa wọ̀, pé báwọn ṣe ń múra làwọn nífẹ̀ẹ́ sí o ju ti àtijọ́ lọ. Ẹ ṣé bàbá wa. Ìdáhùn mìíràn tí a tún rí gbà náà ó wá láti ọ̀dọ̀ Omidan Adéọlá láti ìlú Ọ̀ṣun. Àwọn náà sọ tiwọn. Wọ́n ní olóòtú, ọ̀làjú ló bayé jẹ́ gan, nítorí mo rí nígbà tí àwa ń ṣe sisí ní ayé ìgbà náà lọ́hùn-ún bí a ṣe máa múra sí. Àwọn òbí wa máa ń fi ojú tó wa gidigidi ká tó di pé a jáde kúrò nílé, ṣùgbọ́n ayé òde òní òbí ò tiẹ̀ ráyè láti fojú tó àwọn ọmọ, nítorí ohun tí àwọn gan fúnra ara wọn ń wọ̀ gan kò fún wọn ní àǹfààní láti lè tiẹ̀ sọ pé báyìí ni kí ọmọ ṣe máa múra sí. Olóòtú, ní tèmi o, èmi rí i pé ìmúra àtijọ́ ó dára ju ti òde òní lọ. Ẹ ṣé ìyá wa Rebecca, àwọn náà sọ pé ìmúra àtijọ́ làwọn nífẹ̀ẹ́ sí o, wípé ìmúra òde òní àwọn ò nífẹ̀ẹ́ sí, àti pé àwọn òbí gan ìmúra sí tó múra kò jẹ́ kí wọ́n lè ráyè àti sọ àwọn nǹkan báyìí fún àwọn ọmọ. Ẹ ṣé, a rí ìdáhùn ẹ̀yin náà. Ìdáhùn mìíràn tí a tún máa kà náà sí létí wá láti ọ̀dọ̀ bàbá wa Ògúndèyí láti ìlú Ìgèdè Èkìtì. Àwọn náà sọ tiwọn. Wọ́n ní olóòtú, ìwọ̀kúwọ̀ àwọn ọ̀dọ́ òde òní burú páì lọ́pọ̀lọpọ̀. Òun ló sì ń fa ìwàkuwà tí à ń rí pé wọ́n fi bá báni lò pọ̀ ní ọ̀nà tí ò tọ́. Ọkùnrin á tiẹ̀ wá ṣe tiẹ̀, wọ́n á gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ìdí láì ṣe bí pé wọ́n gbé ipá. Wọ́n máa rìn bí ẹni tí Ọlọ́run ò dá dáradára. Olóòtú, ohun tí mo ní sọ ni wípé ìmúra òde òní kò dára pàápàá. Ìmúra ti àtijọ́ òun ni mo nífẹ̀ẹ́ sí o, nítorí pé ẹni tí a bá bí ire ó yẹ ká máa rí nǹkan rẹ̀ ní ara rẹ̀. Ẹ ṣé bàbá wa Ògúndèyí, àwọn sọ wípé àtijọ́ náà làwọn náà nífẹ̀ẹ́ sí, ní àwọn obìnrin ọkùnrin gbogbo ìmúra yìí náà ló ń fa kí wọ́n máa fi ipá bá yín lò pọ̀ lọ́nà tí ò tọ́. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ẹ ṣé bàbá wa Ògúndèyí. Ìdáhùn mìíràn tí a tún rí gbà náà ni láti ọ̀dọ̀ màmá wa Dàda láti ìlú Ọ̀ṣun. Àwọn náà sọ tiwọn. Wọ́n ní olóòtú, bí mo ti jẹ́ olùbániránṣọ tó tí olóyìnbó ń pè ní tailor, èmi ò kí ń gba ìgbàkúgbà aṣọ rírán. Bí wọ́n bá tiẹ̀ jẹ́ pé wọ́n gbé wá, ó ní bí mo ṣe máa sọ fún àwọn olùbárà mi pé kí wọ́n yí padà sí ohun tó ń mú wá, màá sì bá wọn rán lọ́nà tó tọ́ tí ó sì bo ara wọn. Èyí ò sọ pé kí iṣẹ́ mi kó má tẹ̀síwájú.
nítorí pé ọmọ tí a bá bí ire kò yẹ kó máa wọ aṣọ tí ò dáa. Nínú èdè Gẹ̀ẹ́sì tó sọ wípé the way you dress is the way you are dressed. Èyí ló jẹ́ kí n mọ̀ wípé ìmúra sí ayé àtijọ́ náà lèmi náà sì dìbò fún o wípé ó dára. Ẹ ṣé ìyá wa Dàda, àwọn náà tún sọ tiwọn. Wọ́n ní ìmúra sí ayé àtijọ́ àwọn làwọn dìbò fún. Wọ́n tẹ̀ jẹ́ pé olùbárìrán ni wọ́n tí wọ́n pè ní tailor. Wọn kì í gbà àwọn aṣọ pé kán ṣí apá sí, wọ́n sì ṣe kíni, wọ́n sì ń bá wọn rán. Ìdáhùn tí a ó máa fi ká ẹsẹ̀ ètò nílẹ̀ lénìí náà la rí gbà láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Adékọ̀bí láti ìlú Kaduna. Àwọn náà sọ tiwọn o. Wọ́n ní wípé olóòtú, ohun tí mo ní sọ ni wípé ìmúra òde òní kò ń ṣe pé kò dára. Ó kàn jẹ́ wípé àwọn ọ̀dọ́ ti wá yí padà sí ohun tí ó burú ni. Ṣùgbọ́n tẹ́ bá wo ìmúra àwọn kọ̀ọ̀kan nínú wọn, ẹ rí pé tí wọ́n bá múra, wọ́n ṣe é wò. Wọ́n ṣe é wò lójú, wọ́n sì ṣe é mú yangàn, wọ́n ṣe é mú jáde. Ṣùgbọ́n ọ̀nà tí àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan ń gbé gbà, òun ló fà á tí ó fi jẹ́ pé à ń rí wọn ní ìrí ọmọ burúkú. Lọ́dọ̀ tèmi, olóòtú, èmi sì nífẹ̀ẹ́ sí ìmúra òde òní títí àtijọ́ lọ. Ẹ ṣé o, àwọn náà sọ yìí pé àwọn sì nífẹ̀ẹ́ ìmúra òde òní sí ti àtijọ́ lọ, wípé àwọn kọ̀ọ̀kan nínú wọn ló ń fà á tó fi dàbí pé bóyá wọ́n ṣe ń múra sí ni ò dára. Ẹ ṣé àrí ìdáhùn yín. Ó náà ni ẹ ti gbọ́ yẹn ẹ̀yin ará ilé. Mo rò pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta lórí nǹkan tí àwọn èèyàn tí wọ́n ti sọ lórí ètò lónìí. Yálà ìmúra ayé àtijọ́ tàbí tòde òní. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí níbi gbogbo, bóyá ẹ̀ ń kọjá lọ ní ẹ kàn fetí ko bí a ṣe ń ṣe ètò yìí lọ́wọ́. Ẹ wo ara yín fín bí ẹ tiẹ̀ ṣe wà yẹn. Ìmúra yín ṣé ó gbé ògo Ọlọ́run ga lára yín? Bí a ṣe ń múra sí, ṣé ó tọ́nà? Ṣé ó jẹ́ ohun tí ènìyàn lè wò pé mo lè dàbí lágbájá tó ń lọ yìí o, ìmúra lágbájá yìí ni mo fẹ́ o, ìmúra báyìí ni mo fẹ́ o. Àti ẹ̀ wá rí láyé tá a wà yìí, oríṣiríṣi ni àwọn obìnrin ni wọ́n ń ṣe, bí wọ́n ṣe ránṣọ sí ni. Àwọn míì tẹ̀ ti wá sọ́ di pé wọn ò tiẹ̀ fẹ́ wọ kọ́mú mọ́, èyí tí olóyìnbó ń pè ní bra sí abẹ́ aṣọ wọn mọ́. Mọ́tò àwọn kan náà tẹ̀ tí wọ́n wà tó yẹ pé wọn ò lè wọ àbẹ̀tẹ́lẹ̀ adẹ̀rí láyé àtijọ́. Àwọn àyà wa yìí wọ́n ń ṣe àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ṣe kí tí wọn ò sì ṣí gbogbo nǹkan tí Ọlọ́run dá tí wọn ò ṣí síta. Ẹ̀yin tẹ̀ ń wò mí nílé, ẹ jẹ́ ká jọ̀wọ́, ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe kí láti múra dáadáa, nítorí bá a bá ṣe múra sí, òun náà làwọn èèyàn ṣe wo irú ọmọ tá a jẹ́, nítorí pé ìmúra ṣe pàtàkì. Ìwọ ọkùnrin tí ò ń wò mí náà nílé, tí Ọlọ́run dá yín dáadáa, ẹ̀ ń túra yín dá níbì kan, nítorí pé ohun tí ẹ̀yin wọ̀ tí ẹ ò gbé síbi tó tọ́, tẹ́ bá wá ń lọ lọ́nà bí ìgbà tí ẹ̀ ń bú ohun tí Ọlọ́run ṣe fún yín nìyí. Ẹ jẹ́ ká wo ìmúra wa sí, ẹ jẹ́ ká, nítorí bí a bá ṣe ṣe sí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa, òun náà ló máa wò pé nǹkan báyìí ò náà ṣe. Ṣé tó bá wá jẹ́ pé bí àwọn àtijọ́ ṣe fi ìmúra sí sílẹ̀, ẹ jẹ́ ká wá wò ayé tá a wà yìí, báwo ni ó ṣe máa rí. Ohun tí ẹ bá dẹ̀ fi sílẹ̀ lónìí, ó ní àwọn tó ń bọ̀ lẹ́yìn wa tí wọ́n ṣe kíni, tí wọ́n tẹ̀lé, tí wọ́n máa ṣe. Àwọn ìyá wa, ẹ jẹ́ ká máa bójútó àwọn ọmọ tó ṣẹ̀ ń bọ̀ yìí, nítorí ohun tó ń rí òun náà ń ṣe, àti pé ohun tó ń wò náà lórí nínú ilé. A rí àwọn ṣálẹ̀ tó ti ń polówó bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí. Àwọn nǹkan yìí náà ń rí tí wọ́n fi mọ̀ pé nǹkan báyìí náà fẹ́ ṣe, nǹkan báyìí ni wọn ò ní ṣe. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe kíni, ká bójútó àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa, àtàwọn tí wọ́n ti wà níwájú tó ń tẹ̀ ti bàlágà. Ẹ jẹ́ bójútó wa, nítorí pé ìmúra wa ó ṣe pàtàkì. Ẹ jẹ́ múra tó gbé ògo Ọlọ́run jà. Ẹ jẹ́ ká múra tó yẹ pé tá bá jáde wá wọn pa ọmọ rẹ̀ ni wá, wọn ò ní máa fojú palẹ̀ ọmọ burúkú, wọn ò ní máa fi wò wá níbi gbogbo. Mo lérò yìí pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta lórí ètò lónìí nípa ìmúrasí wa títí àtijọ́. A ò ní rí jù báyìí lọ lórí ètò lónìí. Bí ẹ ti máa ṣe lórí ètò tẹ́ pé àwọn kan sì máa ń fi àwọn ìdáhùn ránṣẹ́ sí wa lẹ́yìn ètò.
nọ́mbà wa náà ò yí padà 081 45 41 46 93 lórí YouTube wa Ìbíkúnlé Kenny, lórí Instagram wa Olúwafúnmilọ́lá Ìbíkúnlé. Ẹ máa fi àwọn ìdáhùn yín ránṣẹ́ sí wa, àwa á sì máa kà fún àwọn olólùfẹ́ ilé láti kọ́ ẹ̀kọ́ kan méjì mẹ́ta nínú rẹ̀. Èmi ọmọ yín Olúwafúnmilọ́lá Ìbíkúnlé ló ń kí yín pé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ire o.